ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yín. Wọ́n àyí ni ẹ̀rù jẹ̀jẹ̀ agbésùnmọ̀mí tí iléeṣẹ́ ológun wa bí wọ́n ṣe burú sí àti ìdí tí wọ́n ṣe gbé ẹ̀bùn 60 mílíọ̀nù náírà kalẹ̀ fún ṣíṣe àwárí wọn. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti kéde pé àwọn yóò fi òbítíbitì owó ta ẹnikẹ́ni tó bá lè sọ ibi tí àwọn adarí ẹgbẹ́ ISWAP kan tí wọ́n ti di ògbólógbòó nínú ìgbésùnmọ̀mí. Àwọn wọ̀nyí ni iléeṣẹ́ ológun Nàìjíríà ń wá jùlọ tí wọ́n sì ti ń dọdẹ wọn tipẹ́, àmọ́ tí ọwọ́ kò tí ì bà wọ́n. Ó kéré tán ẹni tó bá lè pèsè àwọn ọ̀nà tí wọn yóò fi rí àwọn agbésùnmọ̀mí ISWAP náà mú yóò gbà tó 60 mílíọ̀nù náírà bí iléeṣẹ́ ológun ṣe sọ. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun Adinkai ṣe wí, àwọn olórí ogun ISWAP tí wọ́n wà yìí ló ń ṣọṣẹ́ lágbègbè Borno. Wọ́n kéde yìí lẹ́yìn tí wọ́n kojú àwọn ikọ̀ ISWAP àti ICC kan lágbègbè Lake Chad àti ní ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun Nàìjíríà ṣe dárúkọ wọn, àwọn olórí agbésùnmọ̀mí ISWAP tí wọ́n wá náà ni Abu Musa Al-Magawi Bashuwa Wali, òun ni wọ́n ń pè ní gómìnà ICC lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà. Igbákejì rẹ̀ ni wọ́n ń pè ní Amiru Jaish Muhammad Jida tí apá rẹ̀ kan ti gé, àti Ahmad Abu Hanifa tí wọ́n ń pè ní Amiru Lifiya. Àwọn ISWAP mílíọ̀nù 10 náírà ní iléeṣẹ́ ológun ni àwọn yóò fún ẹni tó bá lè sọ ibi tí wọn yóò ti rí Muhammad Jidamu, òun ni olórí ISWAP ní abala Jaishi. 50 mílíọ̀nù náírà ni wọ́n gbélé fún orí Ibnu Muhammad tí wọ́n ń pè ní olórí ẹgbẹ́ náà ní ẹkùn Amniya. Bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí yìí mìíràn náà tún wà tí wọ́n jẹ́ onípò gíga tí àwọn ológun wá láti mú iṣẹ́ náà yá. Iléeṣẹ́ ológun fi àwòrán àwọn tí wọ́n wà ìlédè pẹ̀lú àlàyé tó péye nípa wọn. Gbogbo ohun tí a gbọ́ nípa wọn àṣírí ni yóò jẹ́, bẹ́ẹ̀ sì ni ààbò tó dájú yóò wà fáwọn tó bá ta wá lólobó nípa wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí lábẹ́ òfin. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àwọn ológun náà wí. Lára ìmọ̀ràn tí ẹ̀ka ológun Operation Adinkai gba àwọn ọmọ Nàìjíríà ni pé kí aráàlú má ṣe kú wọn lójú tàbí gbìyànjú láti mú àwọn agbésùnmọ̀mí náà sílẹ̀ títí tí àwọn ológun yóò fi dé. Èyí léwu púpọ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun ṣe sọ, nítorí àwọn agbésùnmọ̀mí náà ní àwọn nǹkan ìjà burúkú lọ́wọ́. À ń kìlọ̀ gidigidi fún aráàlú láti má ṣe gbìyànjú mímú àwọn afurasí agbésùnmọ̀mí náà fúnra wọn o. À ń rọ̀ yín kí ẹ má ṣe kọjú wọn fún ìdí kan tàbí kejì. Ìlérí owó ńlá tí iléeṣẹ́ ológun ṣe lórí àwọn agbésùnmọ̀mí yìí fi hàn bó ṣe wù wọ́n tó láti yanjú àwọn Boko Haram àti ISWAP lágbègbè Lake Chad àti ilẹ̀ yìí. Nínú àwọn ìdojúkọ agbésùnmọ̀mí tó wáyé láìpẹ́ yìí ni iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti pa àwọn olórí agbésùnmọ̀mí kan, wọ́n sì mú àwọn kan sìnkún sí àhámọ́, bẹ́ẹ̀ ni wọ́n sì ń tẹ̀síwájú nínú ìgbìyànjú wọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.